gbogbo àwa ayálégbé kọ́lọ́ má fi ayé ni wá o lọ́wọ́ àwọn ẹ́jẹ̀ǹtì o pàápàá jùlọ lọ́wọ́ àwọn ẹ́jẹ̀ǹtì Abẹ́òkúta yìí ẹ̀yin ẹ́jẹ̀ǹtì tẹ́ ń fi ayé níyàn lára ọ̀pọ̀lọpọ̀ yín ẹ jẹ́ ká làwọ̀ ìran baba ńlá kú baba yín mi kò ra búlọ́ọ̀kù kan rí onílé ní kẹ́ ẹ gbélé lẹ́ni 300,000 naira ẹ̀yin gbé 550,000 naira lé lórí ó jẹ́ 850,000 naira inú yín dùn pé ẹ̀ ń gbowó ẹ ò gbowó o ẹ̀ ń tú ìbànújẹ́ yín jọ ọ́ lẹ̀ ni o ẹ̀yin tẹ̀tẹ̀ ń gbalé tẹ̀ ń gbélé lẹ́fùyàn lé 850,000 yìí post quarter lẹ̀ ń gbé ẹ̀ ń kọ́lé ogúnjọ ẹ̀ ń kọ́lé ọgbọ̀njọ àṣìwèrè yín ti wá gbàgbé àṣìwèrè yín kọ́rọ̀ jọ kò mẹ́ni tó máa lò. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí àárọ̀ yìí abẹ̀yìn lọ́pọ̀lọpọ̀ pé kí ẹ máa bá wa wo àwọn fọ́nrán wa ẹ subscribe fún wa ẹ tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán míì tí ó kù tá a máa jù síta ẹ bá wa share ẹ bá wa like ẹ sì bá wa comment lórí àwọn fọ́nrán wa lágbára Ọlọ́run ọba owó tí ẹ fi ń ra dátà Ọlọ́run ò ní fi wọ́n yín ojú tẹ fún òwò ò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dí ọwọ́ tí ẹ fi ń tẹ fọ́nrán náà tẹ fi ń like tẹ fi ń comment lágbára Ọlọ́run bá ọwọ́ yín ò ní rọ̀ ọ́ ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá lórí ìkànnì Òkodoro Yorùbá yìí pé kìkì òótọ́ nìkan la gbé dání tá a fẹ́ máa sọ fún àwọn èèyàn ohun tí ó lè ṣàǹfààní fún wa tá a fẹ́ máa sọ fún wa kí nìkan tí a mú wálé ní ọ̀rọ̀ àwọn agent àwọn caretaker ọ̀rọ̀ wọn la gbé wá mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wáyé pé kí ni wọ́n ń pè ní agent gangan kí ni ìtumọ̀ agent ní Yorùbá túmọ̀ sí olùbánimójútó nǹkan olùbániwá nǹkan bóyá mo fẹ́ ta nǹkan ni ẹ bá mi wáyàn sí ókè mo kọ́lé ẹ bá mi mójútó ìtumọ̀ agent nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀tẹ̀ kọ́lé ogúnjọ yìí tẹ́ ẹ kọ́lé ọgbọ̀njọ yìí ẹ fẹ́ fi dá wàhálà lẹ̀ sọ́wọ́n ọmọ yìí lọ́rùn ìbòdò látòrí tó bá dọ̀la tẹ́ ẹ bá kú tán ní kọ̀ọ̀kan làwọn ọmọ yìí máa para wọn tán kábíyèsí lódùmarè kábíyèsí lódùmarè àṣìwèrè yín kú ọ̀rọ̀ jọ ẹ̀ẹ̀mẹ́ni tó máa lò àwàkọ́lakọ́ kí wá ló dé tí ẹ́jẹ̀ǹtì wá fẹ́ di onílé kí ló dé tí ẹ́jẹ̀ǹtì wá fẹ́ máa jẹ ju onílé lọ kí ló dé tí ẹ́jẹ̀ǹtì wá jẹ́ ìṣòro àwọn ayálégbé àṣà àti mọ̀ yìí pé gbogbo wa ń lé ayé yìí gbogbo wa kọ́ la máa kọ́lé o gbogbo wa kọ́ la máa lówó o gbogbo wa kọ́ la máa bímọ gbogbo wa kọ́ la máa ra mọ́tò ṣùgbọ́n a ti mọ̀ yìí pé ikú ló máa kárí ẹnì kọ̀ọ̀kan wa kí ló dé tí àwọn ẹ́jẹ̀ǹtì tí àwọn olówó tí wọ́n kọ́lé sílẹ̀ tí wọ́n lè mójútó ilé wọn fúnra wọn tí wọ́n ní káwọn ẹ́jẹ̀ǹtì wá bá wọn mójútó kí ló dé tí wọ́n ń fi ayé ní àwọn èèyàn lára ní àkọ́kọ́ tẹ́ ẹ bá kọ́kọ́ wálé lọ sọ́dọ̀ agent wọ́n á sọ pé wọ́n tó mú yín lọ sílé o wọ́n máa gbowó consultancy fee kí ló jẹ́ consultancy mo wá fẹ́ béèrè lọ́wọ́ wọn ẹ̀yin agent pé kí nìkan tí ẹ̀ ń consult tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ gba consultancy fún ṣẹ́yìn agent jẹ́ gẹ́gẹ́ bí doctor ni ká máa sọ pé a ti mọ̀ ní hospital this bóyá general hospital a ní ọkẹ́ o ẹni sùn kí consultant doctor kó dé àwọn oníṣègùn òyìnbó àwọn doctor jẹ́ pé consultancy ni wọ́n bóyá hospital yẹn àwọn kọ́ ló ní doctor yẹn kọ́ ló ní àwọn hospital yẹn kọ́ ló ní doctor yẹn wọ́n pè wọ́n láti ta ni àwọn ló ń pè ní consultant doctor kí ni nǹkan tẹ́yìn caretaker kí ni nǹkan tẹ́yìn consult tẹ́ máa ṣe pé ẹ fẹ́ gba consultancy fee tẹ́bá tí wàá fẹ́ mú wọn lọ ilé náà dẹ̀ nìyí ẹ̀yin kọ́ lẹ́ni ilé tó mú wọn lọ tẹ́ ẹ mú wọn lọ o caretaker bíi 10 mẹ́ẹ̀ẹ́dógún ti wà lórí ẹ̀ á máa bèèrè lọ́wọ́ wọn ibo ló nílé sí ẹbí kan ló wà ẹ sáré lọ ìsàlẹ̀ ọjà kútọ̀ tọ́wá débẹ̀ dáa àwọn ò láìké ẹ tún mú wọn lọ́bì kan wọ́n máa mú wọn débi kan á ní ó tẹ̀ tí dọ́là o tó bá tún wá dọ̀là ẹ tún gbowó mi lágbára Ọlọ́run bá gbogbo owó tẹ̀ ń gbà yìí owó tí ò lẹ́tọ̀ọ́ tẹ̀ ń gbà yìí ẹ gbà pẹ̀lú ayàtàlàfíà ìbànújẹ́ lẹ máa fi sọ padà ẹ̀yin agent tẹ́ ń fi ayé níyàn lára ọ̀pọ̀lọpọ̀ yín ẹ jẹ́ ká làwọ̀ ìran baba ńlá kú baba yín mi kò ra búlọ́ọ̀kù kan rí ẹ̀yin náà tẹ́ ń gbowó kákàkiri ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀rá 20 by 20 feet rí mèlè tàbí kó fẹ́ ra 50 by 50 ìlàjì plọ́ọ̀tì tàbí ká tẹ́ kó fẹ́ ra odidi 50 by 100 rí ẹ wá ń fi ayé nìyàn lára
onílé ní kẹ́ ẹ gbélé lẹ́ni 300,000 naira ẹ̀yin gbé 550,000 naira lé lórí ó jẹ́ 850,000 naira ṣé ẹ̀yin náà fún ara yín ẹ kọ́kọ́ wò ná inú yín dùn pé ẹ̀ ń gbowó ẹ ò gbowó o ẹ̀ ń tú ìbànújẹ́ yín jọ ọ́lẹ̀ ni o ọjọ́ wàhálà yín ẹ̀ ń sún síwájú kẹ́ ẹ lè bá wájú ẹ ti gbà pé òkú téèyàn bá sọ síwájú bó pẹ́ bóyá ó máa bá a ẹ̀yin tẹ̀ ń gbélé lẹ́fun yàn ní 350,000 yìí post quarter lẹ̀ ń gbé ilé alámọ̀ lẹ̀ ń gbé ilé alámọ̀ tẹ̀lé bí kọ̀ọ̀kan jẹ́ 800 naira 1,000 naira lẹ̀ ń gbé ẹ wá ń fayé nìyàn lára Yorùbá sọ wípé fi ẹ̀gún gúnra ẹ kó o rí bó ṣe rí mọ bó ṣe dùn yàn lára tó kó tó máa fi dùn ọmọ ẹlòmíì ọ̀nìkẹ́ ẹgbélé lẹ̀ ní 300,000 ẹ̀ ń gbélé lẹ̀ fún yàn ní 850,000 naira 550,000 naira tó wá bá lóye ẹ̀ ṣẹ́ wá náà ìgbà lè fi ṣe nǹkan rí ẹ̀ lè fi ṣe nǹkan rí ẹ̀ lè fi ṣe nǹkan rí kò tẹ̀sẹ̀jọ́ lọ́wọ́ yín bí kì í ṣe àwọn olówó ogbó tọ́nówó wọn tí wọ́n lè fi ṣàánú ẹ̀ ń kọ́lé mẹ́wàá jọ ẹ̀ ń kọ́lé ogún jọ ẹ̀ ń kọ́lé ọgbọ̀n jọ àṣìwèrè yín ti wá gbàgbé àṣìwèrè yín kọ́rọ̀ jọ kò mẹ́ni tó máa lò ọ̀rọ̀ Ọlọ́run lágbára kábíyèsí Olódùmarè kábíyèsí Olódùmarè kábíyèsí Olódùmarè àṣìwèrè yín kọ́rọ̀ jọ mẹ́ni tó máa lò àwakọ́lakọ́ Bíbélì mímọ́ ló sọ bẹ́ẹ̀ wípé àṣìwèrè yín kọ́rọ̀ jọ mẹ́ni tó máa lò ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀tẹ̀ kọ́lé ogún jọ yìí tẹ́ kọ́lé ọgbọ̀n jọ yìí ẹ fẹ́ fi dá wàhálà lẹ̀ sọ́wọ́n ọmọ yín lọ́rùn ìbòdò ọ̀la torí tó bá dọ̀la tẹ́ ẹ bá kú tán ní kọ̀ọ̀kan làwọn ọmọ yín máa para wọn tán ẹni tó já kọ̀bí tàbí tó tẹ̀lé afẹ́ sọ pé ìyá mi nìyálé kíní kankan ìyá mi àti bàbá mi lọ́jọ́ jìyà tó fi kọ́lé bí yá ti lẹ̀ tẹ̀ ṣògùn owó náà dẹ̀ ni àní ìyá mi àti bàbá mi lọ́jọ́ mọ̀ sí àwọn tó wà lẹ́yìn ṣùgbọ́n ọmọ bàbá alájọ jẹ́ àwọn làwọn máa múra wọn lẹ́ẹ̀kan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ gbogbo nǹkan tó ń ṣe yẹn pátápátá ẹ̀rọjú ẹ̀wájú Ọlọ́run torí pé ilẹ̀ fà sílẹ̀ àṣìwèrè yín tó kọ̀rọ̀ jọ tí ò mẹ́ni tó máa lò ẹ̀yin èèyàn wa iṣẹ́ tètè máa ń gbàgbé gangan ni ohun tí ẹ̀ bá lè ṣe ohun tẹ́ bá lè mójútó fún ara yín kí ló dé tẹ̀ ń dáwọ́lé òǹkọ́lé ogún jọ òǹkọ́lé ọgbọ̀n jọ ò lè mójútó fún ara kí ló tó ń kọ́ kí ló tó kówó ẹ lọ sílẹ̀ wọn aláìní ó ṣe kówó ẹ fún àwọn tí wọn ò ní láárí àwọn tí wọn là tí wọn go ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ nìyí nínú ẹbí yín ẹni tó ń lálàṣí wa ń bẹ ẹ ò rí rárá ẹ má sọ pé kóhun náà lọ ṣiṣẹ́ owó ẹ tó mọ bí mo ṣe rówó mi bí ó bá mọ bó ṣe rówó ẹ ń kọ́ tó bá ṣàánú fún ó ti wà lákọsílẹ̀ yìí pé ìwọ ló ṣàánú fún ó dẹ̀ ti wà lákọsílẹ̀ pé ìwọ ló máa ṣàánú fún ni ilé ayé iná láti rí kì í ṣọ̀rọ̀ yẹn pé gbogbo akọ́là máa lówó lọ́wọ́ náà tí gbogbo wa bá lówó lọ́wọ́ ta ló fẹ́ máa ránṣẹ́ òun ránṣẹ́ òun lálàṣí ẹ̀ kí ló tó lè dá lọ́lá wọn là kọ́lé ogún jọ kọ́lé ọgbọ̀n jọ ilé tọ́wọn ọmọ ẹ̀ máa fi para wọn ilé tọ́wọn ẹbí ẹ̀ tó máa fi pa gbogbo ọmọ ẹ̀ tó ń gbà tó bá kú tán ọ̀rọ̀ kọ́ṣọ́ ẹ̀ náà ti tó ọ̀rọ̀ tí Bíbélì sọ fún wa pé aṣiwèrè ń kọ́rọ̀ jọ kò mẹ́ni tó máa lò ẹtúmọ̀ ẹ̀ fún ara yín ẹgbẹ́ ẹ̀sọ́ mẹ́rin ẹ̀ ẹ̀sọ́ mara ẹ̀sẹ̀ fún ara yín pé aṣiwèrè ń kọ́rọ̀ jọ kò mẹ́ni tó máa lò ẹ̀yin olówó ẹ̀ ń ṣe làálàá ohun ìdààmú lásán tẹ́ ẹ fi ń kọ́lé jọ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ikú yín àwọn ẹbí yín wá padà ẹ̀dẹ̀ tọ́wọn ọmọ yín lára àkọ́bí ọkùnrin á padà ẹ̀dẹ̀ tọ́wọn àbúrò ẹ̀ lára torí pé ó fẹ́ jogún gbogbo ilé ẹ́stéètì tẹ́ kọ́lẹ̀ tẹ́ ẹ̀mẹ́ni tó máa bá yín lò ẹ̀yin oyè wá ṣe lẹ́ máa ń gbàgbé ọ̀rọ̀ ni MKO Abíọ́lá bó ṣe ṣàánú tó ẹ̀wọ̀lé tó kọ́ sí kò rẹpẹtẹ ilé tó dàbí àmì bàràkì yẹn nígbà tó kú tán tàlẹ́ńtò lò wọ́n kọ̀ sí síbẹ̀ ó lè lójú 6 feet lọ kó o ga tó sọmọ ọjọ́ tó bá kú tó bá ṣe ilẹ̀ tó bá kú 6 feet lọ wọ́n jẹ́ kọ́ ṣẹ́ ẹ síbẹ̀ tó kọ́kún ẹ̀ àwọn amúṣòfò ìwọ tó bá jẹ́ Christian wọ́n á gbà mọ́ pósí ẹ̀ ìwọ tó bá jẹ́ Muslim á mórí ẹ̀ báyìí àwọn aṣẹ síbẹ̀ báyìí torí pé àṣìwèrè ẹ̀ ó ti kọ́rọ̀ jọ ọkùnrin tó máa lò ẹ jẹ́ ká máa ronú ilé ayé wa ṣebí ilé ayé iná la wà ilé ayé tọ́wọ́n kọ́ ti kówó jẹ kọ́ ti kówó jẹ àwọn kọ́ ti kówó jẹ àwọn olórí orílẹ̀-èdè ìbọn náà wà lẹ́nu ọ́ ti kú àwọn ọmọ wọn ń ṣe falafolo nílùú London ọmọ kan ṣe wà náà ọ̀hún lórí orílẹ̀-èdè wa yìí ó máa kó òrùka sọ́wọ́ báyìí ni ó máa kó gbòòrùka sọ́wọ́ gbogbo òrùka wà lọ́wọ́ ẹ̀ ààrẹ ẹ̀ náà ni owó Nàìjíríà tọ́wọ́n ọmọ olówó fi ń ṣe falafolo lọ́hùn àṣìwèrè yín kọ́rọ̀ dọkùmẹ́ntì tó máa lọ́jọ́kanjọ́kan náà ṣẹ́ni padà kú ẹ máa padà kú ilẹ̀ ló máa padà jẹ́ gbogbo èrè yín gbogbo ara tẹ̀ ń jẹ chicken ẹ̀ ń jẹ turkey ebi tẹ̀ ń pa wáyé
ẹ tẹ̀ ń jẹ chicken jẹ turkey sara yìí ilẹ̀ náà ló máa padà jẹ ẹran ìdin nìyí ẹ̀ńkọ́lé ogúnjọ ẹ̀ńkọ́lé ọgbọ̀njọ ilé ogún ilé ọgbọ̀n tẹ̀ ń kójọ yẹn òun ló jẹ́ òun àwọn kíátìkà wá ń lò tó fi ní àwọn ènìyàn lára lágbọ́rọ̀ lọ́wọ́ ba ẹ̀yin kíátìkà tẹ́ ẹ̀ ní àwọn ayálégbé lára ẹ̀yin kíátìkà ìyẹn jẹ́ǹtì tẹ́ máa ń gbélé fálẹ́ ayálégbé tẹ́ máa ń gbó gọ̀bọ̀ ilé ọ̀tọ̀ lówó tọ̀wọ́n nílé ní kẹ́ ẹ gbélẹ̀ ọ̀tọ̀ nílé iye tẹ́yìn gbélẹ̀ lágbọ́rọ̀ lọ́wọ́ ba ẹ máa tówó yẹn jọ ṣùgbọ́n àìsàn lẹ́ máa fi wò bó jẹ́ ká àìsàn kíndìnrín kó wọnú ayé yín bó jẹ́ kẹ́ ẹ máa lọ kí mọ́tò gbá yín bó jẹ́ kọ́ ọmọ yín máa lọ lórí ọ̀kadà kí mọ́tò gbá wọn ẹ̀ náwó yẹn síbẹ̀ o ẹ̀ wá máa ti kábàámọ̀ dẹnu nítorí pé ìnilára lẹ́yìn ẹjẹǹtì jẹ́ fọwọn tó ń wálé káàkiri gbogbo àwa ayálégbé kọ́nà má fi ayé ni wá o lọ́wọ́ àwọn ẹjẹǹtì o pàápàá jùlọ lọ́wọ́ àwọn ẹjẹǹtì Abẹ́òkúta yìí wọn ò ní gó wọn ò ní ga ìnilára náà níyàn lára ọ̀pọ̀lọpọ̀ wọn ò kọ́lé alámọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ra blọ́ọ̀kù kan rí ọ̀pọ̀lọpọ̀ wọn ò ra blọ́ọ̀kù kò ralẹ̀ 20x20 mèlè tàṣe kó fẹ́ ra plọ́ọ̀tì kan ìnilára ló ń fọ́ wọn èèyàn ọ̀nì kò gbélélẹ̀ 300,000 òun gbélélẹ̀ ní 850,000 olóyè pé ó jèrè ó lè jèrè o ọmọ tó o bá fowó yẹn tọ́ kò ní yàn rè fún ẹ ìyàwó tó o bá fowó yẹn fẹ́ kò ní fi ẹ́ lọ́kàn balẹ̀ iṣẹ́ tó o bá fowó yẹn ṣe kò ní kẹsẹ̀ járí owó tó bá dowó yẹn lé lórí ó máa jóná ni tó o bá fi ra nǹkan ọ̀nì sílé ilé yẹn á gbaná á jóná kò jù báyìí lọ lórí ètò tòní ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ má bá wa wò ẹ má bá wa subscribe ẹ̀yin náà kọ́mẹ̀ntì àwọn nǹkan tí àwọn kíẹ́tìkà àwọn ẹ̀ńjẹ̀tì tí wọ́n ti fojú yín rí ẹ ṣí ẹ fọ́nrán yìí bóyá kàn wọ́n lára bóyá tó bá ti wá rí fọ́nrán yìí bóyá wọ́n á ronú èrè o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.